jáwọ́ nínú àpọ̀n tí ó yọ nítorí ètò bó ṣe ń lọ lórí Kilarigbo TV ti gbòde kan lọ́jọ́ tí ò ní. Ohun tẹ̀sí ní ṣe pàrọ̀ bí kì í ṣe pé ẹ bá mi wá nǹkan fìdílé kí ẹ sì bá mi wá ẹlẹ́rìndòdò kí ẹ fi lè nítorí tèmi táwọn ọ̀nà Abọ́ládé ti tún dé bí mo ti ń dé ní gbogbo ìgbà. Ẹ máa bá a kálọ̀ lórí ètò tòní à ń bọ̀. Ẹni táwọn máa ṣàgbéyẹ̀wò lórí rẹ̀ lọ́jọ́ tí ò ní òun náà ni ọ̀dọ́mọdékùnrin tó sọ wípé mọ́mí calm down. Mo lérò pé bóyá náà ni ẹ ti rántí àwòrán fídíò ọmọ náà ti lọ káàkiri lórí ẹ̀rọ ayélujára lọ́lọ́kan òjọ̀kan. Àmọ́ ṣá kí wọ́n ní nǹkan tá a fẹ́ sọ nípa ọmọ náà bí kì í ṣe wípé ọmọ yìí ti gba endorsement olówó iyebíye oní mílíọ̀nù láti ní pẹ̀lú. Ẹ wá tẹ̀lé mi lọ sí ẹ̀ka ìròyìn kí ẹ lè gbọ́ nípa ọmọdékùnrin náà tí orúkọ yìí jẹ́ Ọ̀rẹ́olúwa Babalọ́lá. Mommy, calm down. I should calm down. Yes. I should calm down. Yes, don't be angry. Ó ṣe jẹ́ pé nǹkan tó bá gbélé ẹ lọ́wọ́ ló máa lọ ń kú. No, I'm just telling you to be calming down. Ọ̀rẹ́olúwa Babalọ́lá ọmọ ọdún mẹ́rin tí fídíò rẹ̀ gba ìgboro kan lẹ́yìn tó sọ fún ìyá rẹ̀ pé kí ó farabalẹ̀ nígbà tí ó fẹ́ lù ú. Ọmọ náà ni wọ́n fún ní àdéhùn ìṣòwò ti mílíọ̀nù náírà nílùú Àbújá. Fúnmiláwá Babalọ́lá ìyá ọmọdékùnrin náà fọwọ́ sí àdéhùn ọdún méjì pẹ̀lú iléeṣẹ́ tí Pumping Concept Limited gẹ́gẹ́ bí aṣojú ìyàsọ́tọ̀ rẹ̀. Ní oṣù kẹjọ ọjọ́ 22 ní olú iléeṣẹ́ tí Pumping Concept aṣojú iléeṣẹ́ náà Ọ̀gbẹ́ni Akíntayọ̀ Adáralẹ́gbẹ́ sọ wípé ìgboyà ọmọ náà ni ó mú òun lọ́kàn nígbà tí ó ṣe ìjíròrò pẹ̀lú ìyá Ọ̀rẹ́olúwa. Ó sì ṣe àpèjúwe iṣẹ́ rẹ̀ bíi ọlọ́gbọ́n àti olóye ọmọ. So it's the lead council, everything we bring here, he monitors it. Even to purchase everything we do, he monitors it. And we go there together to ratify everything. How did I go long? Let's pray. Bismillahirrahmanirrahim. Amen. Astaghfirullah li wa lakum. Astaghfirullah li wa lakum. Raditu billahi rabba wa bisalami din. Forgive us we commit to the activities of Quran. Let your will be done in the mighty name. What we are doing here is part of what I really and what I consider and what I think I know how to do best. We've been doing this for a short period of time, or we can call it a couple period of time, and God has been helping us. And as we are today, what's really inspired me and what I would like most in what we are unveiling by September 1st, this kiddies package and that of rent to own. We have in our midst Ọ̀rẹ́olúwa. Nígbà yìí bó ṣe ń lọ agboolé àmúlòdùn lẹ́ka ti àwọn olórin Táwálé ní ohun tí a fẹ́ ṣàgbéyẹ̀wò lórí ẹ̀ bí kì í ṣe olórin ìlú òkèrè ní Beyonce àti Wizkid èyí tí ń ṣe olórin tilẹ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí wá ní nǹkan ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn méjì tí gangan fi wá sọ nǹkan tó fa gangan sọ ni wípé arábìnrin Beyonce kọ̀ jálẹ̀ láti lo orúkọ Wizkid olórin wa nínú àwọn orin tuntun tí ó ṣe Brown Skin Girl. Ní báyìí ẹ tẹ̀lé mi lọ. Àwọn ọmọ Nàìjíríà ti fi ìkùnsínú gbangba hàn lẹ́yìn àkọlé ìṣirò orin tí Beyonce pa orúkọ Wizkid rẹ̀ pátápátá nínú ábọ̀mù orin rẹ̀ lákòókò tí ó mẹ́nuba àwọn iṣẹ́ mìíràn tí ó ṣe àfihàn lórí àwo ọba kìnìún Lion King album. Beyonce lóní skẹ́tà ṣe àfihàn Wizkid lórí ọ̀kan nínú àwọn orin tí ó lu jára káàkiri àgbáláyé Brown Skin Girl, orin tó ṣe àfihàn ọmọ Beyonce obìnrin Blue Ivy Carter àti Saint JHN.
nígbà tí ó dárúkọ àwọn tí wọ́n jọ ṣe àwọn orin náà bíi Blue Ivy, Kelly Rowland, Naomi Campbell, wọ́n sì yọ orúkọ Wizkid kúrò nínú rẹ̀. Ní báyìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti fajúro wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi àtẹ̀jíṣẹ́ wọn sórí ẹ̀rọ ayélujára Twitter handle wọn. Ẹ gbọ́ àtẹ̀jíṣẹ́ wọn lọ́lọ́kan òjọ̀kan. Àtìdámì sọ wípé ọmọ they turn Wizkid to and many more. Simba at Simeon MBA òun náà sọ wípé the guy just make the African culture and stand for nothing. Specifically, Wizkid sang half of that song but prefer to categorize him as many more. Àtàwọn ẹlòmíràn tí wọ́n fi èròǹgbà tí wọ́n náà rò lórí ẹ̀rọ Twitter handle wọn. Lẹ́ka àwọn amúlùdùn nípa ti àwọn òṣèré oníṣe lóbìnrin náà ni a ṣì wà báyìí. Táwa ní òṣèré oníṣe lóbìnrin tí a fẹ́ ṣàgbéyẹ̀wò lórí ẹ̀ bí kì í ṣe Dayọ̀ Amusa. Ẹ mọ̀ pé òṣèré oníṣe ọlọ́pọlọ ní bákan náà ó ti jẹ́ òǹkọrin. Kí wọ́n ní nǹkan tí wọ́n fa gangan sọ bí kì í ṣe wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fa ojú ro sí ìmọ̀ràn tí kò ní ìbátan tó dára tí Dayọ̀ Amusa tó gba àwọn ènìyàn lórí ẹ̀rọ ayélujára Instagram page rẹ̀. Nígbà yẹn ká tí mo yín lọ kí ẹ lè gbọ́ kúlẹ̀kúlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀. Gbajúmọ̀ òṣèré Nollywood Dayọ̀ Amusa ti lọ sórí ojú ìwé Instagram rẹ̀ láti ṣe àkàwé díẹ̀ lórí ọkùnrin. Dayọ̀ Amusa ẹni tó ti tó ọmọ ọdún 37 37 years kò fi ara mọ́ kí àwọn ọkùnrin máa béèrè ìbéèrè lọ́wọ́ obìnrin láì fún ní owó. Ó sì pinnu láti kojú ọ̀rọ̀ náà. Gẹ́gẹ́ bí Dayọ̀, irú àwọn ọkùnrin wọ̀nyí nílò láti kọ́ ìhùwàsí láti béèrè nọ́mbà ilé ìfowópamọ́sí. Dípò wọn a máa béèrè báwo ni alẹ́ rẹ ṣe rí ní gbogbo ìgbà. Ó pinnu lórí ọ̀rọ̀ rẹ̀ báyìí pé kò sí bí ẹni tí ò ní owó lọ́wọ́ ṣe lè sùn dáadáa lálẹ́ àná. Bó ti ṣe wà ní lágbèlè àmúlòdùn mo ṣe wà lórí àwọn òṣèré oníṣe lọ́lọ́kan òjọ̀kan. Tẹ́wọ́ tí wá ní òṣèré oníṣe tí a ti fẹ́ ṣàgbéyẹ̀wò lórí ẹ̀ bí kì í ṣe Fúnkẹ́ Akíndélé àti Ìyábọ̀ Òjó. Kí wọ́n ní nǹkan òun tó ṣẹlẹ̀ bí kì í ṣe wípé àwọn èèyàn sọ wípé Ìyábọ̀ Òjó kọ̀ jálẹ̀ láti kí Fúnkẹ́ Akíndélé kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó ṣe láìpẹ́ yìí. Bákan náà má gbàgbé pé ó tún ṣe àmì sí ìgbéyàwó òun àti JJC Skills Fúnkẹ́ Akíndélé wedding anniversary and birthday. Ẹ jẹ́ ká mú yín lọ kí ẹ lè gbọ́ nípa ìròyìn tí a mú wá fún yín nípa Fúnkẹ́ Akíndélé àti Ìyábọ̀ Òjó. Ilé-iṣẹ́ fíìmù àgbéléwò ìyẹn Nollywood ti jẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ ìjà àti àríyànjiyàn láàrin àwọn ìràwọ̀ òṣèré ńlá wọn. Ní àkókò kan náà, àwọn ìfiwé kan jẹyọ wípé Fúnkẹ́ Akíndélé àti Ìyábọ̀ Òjó ò ní ìbáṣepọ̀ tó dánmọ́rán tí ó sì ṣe okùnfà àti ìdíwọ́ fún àpọ́nbẹ́pọ̀rẹ́ òṣèré lóbìnrin Ìyábọ̀ Òjó láti kí Fúnkẹ́ Akíndélé tí gbogbo èèyàn mọ̀ sí Jennifer ní àyájọ́ ọjọ́ ìbí rẹ̀. Bí àwọn òṣèré ẹlẹgbẹ́ ìyá ọlọ́mọ méjì Fúnkẹ́ Akíndélé ṣe fi àkókò sílẹ̀ láti kúkú ayẹyẹ ọjọ́ ìbí àti ayẹyẹ ìgbéyàwó rẹ̀. Fúnkẹ́ Akíndélé Jennifer ti pé ọmọ ọdún 43 ọdún 43 years nílé ayé, àmọ́ Ìyábọ̀ Òjó kọ̀ láti kíkú ayẹyẹ ọjọ́ ìbí. Bákan náà òǹkọrin àti olóòtú orin JJC Skills ọkọ Fúnkẹ́ Akíndélé ti fi ẹ̀rí àti ọ̀rọ̀ àrídájú fi hàn ìyàwó rẹ̀ àdúmàdán òṣèré ẹlẹ́fẹ̀ Fúnkẹ́ Akíndélé Jennifer wípé kò sí ẹnikẹ́ni tí yóò gba òun kúrò lọ́wọ́ rẹ̀. Ó fi ọ̀rọ̀ yìí sàmì sí ìgbéyàwó wọn èyí tó pé ọdún 4 tí wọ́n ti jọ ń rìnrìn àjò ìfẹ́ wọn bọ̀ pẹ̀lú àwòrán fọ́tò àjọ̀dún gbèsè níbi tí ó ṣe àfihàn ìfẹ́ láàrin àwọn ẹlẹ́yẹlé méjì. Ẹ gbọ́ àtẹ̀jíṣẹ́ JJC Skills tí ó fi wọ́n ṣe sórí Instagram handle rẹ̀ tó sọ báyìí wípé kò sẹ́ni tó lè gbà mí lọ́wọ́ ẹ a love song written for you I mean every word as she bellow forever. Nígbà òjò nígbà òòrùn títí ikú yóò fi yà wá. Love you always, through good and bad. A series of Yoruba songs dedicated to Fúnkẹ́ Akíndélé Bello. Binonjo, Ogunja, Ìfẹ́ wa yóò abawa kalẹ̀. Kò sí nǹkan tó ń bọ̀ tílẹ̀ ò lè gbà. Ìwà ẹ ti fi hàn mí yóò wá bá mi kalẹ̀. Nígbà tí kò sí, ó wà fún mi. Nígbà tí mo ní, ó dúró tì mí. Àdúrà tì ní lọ́jọ́ ìpọ́njú ìyàwó mi. Kò sẹ́ni tó lè dá mi o. Kò sẹ́ni tó lè dá mi lọ́wọ́. Kò má sẹ́ni tó lè ṣe o. Kò sẹ́ni tó lè dá mi lọ́wọ́. Bí wọ́n pọ̀ fọ̀, bí wọ́n pọ̀ gèdè o. Kò sẹ́ni tó lè dá mi lọ́wọ́. Kò má sí nǹkan tí wọ́n lè ṣe, wọn ò lè tó.
eré amúlòdùn níka ti àwọn Nollywood English táwọn náà òṣèré oníṣe tí mo fẹ́ ṣàgbéyẹ̀wò lórí ẹ̀ bí kì í ṣe Regina Daniel náà ni arábìnrin Regina Daniel buwa náà ni a rántí wípé ó bí ọmọ tuntun jùjùlọ láìpẹ́ ìbí nǹkan bíi oṣù méjì díẹ̀ sẹ́yìn àmọ́ ṣá ó ti wá fi àwòrán fọ́tò ọmọ náà jáde sí ẹ̀rọ ayélujára tó jẹ́ pé àwọn èèyàn ní ìfàmọ́ra tó dá sí fọ́tò náà gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọmọ yìí náà ni a máa fún yín lẹ́ka ìròyìn eléyìí tí a mú wá fún yín ẹ tẹ̀lé mi lọ. Àwọn ọmọ Nàìjíríà ti kọbi ara sí àwòrán ọmọ òṣèré oníṣe Nollywood English Regina Daniel ìyàwó ọlọ́rọ̀ ni ọ̀gá àgbà Ned Nwoko níbi tó ti ṣe àfihàn ọmọkùnrin rẹ̀ ọ̀dọ́mọdékùnrin Munenengi Nwoko lórí Instagram wẹ́ẹ̀bù rẹ̀ lẹ́yìn oṣù méjì tí ó bímọ rẹ̀ Regina Daniel pinnu láti pín àwòrán ọmọ rẹ̀ tó wuni lọ́pọ̀lọpọ̀ ó sì pe ọmọ náà ní ọmọ aládé rẹ̀ nínú àwòrán náà àárín múni níbi tí ó ti sùn sí pẹ̀lú àdé wúrà kékeré pẹ̀lú aṣọ aláwọ̀ aró ìyá rẹ̀ sì fi àtẹ̀jíṣẹ́ síbẹ̀ wípé ọmọ aládé ni. Síkírátù Sínúdọ́gọ̀jọ owó sórí kéèkì fún ọmọ rẹ̀ obìnrin èyí tí ń ṣe àkàrà òyìnbó bí ó ṣe kẹ́kọ̀ọ́ gboyè níléèwé gíga àpòmọ̀pọ̀ òṣèré oníṣe lóbìnrin àti ìlú mọ̀ọ́ká Táyọ̀ Òdòèkè tí gbogbo èèyàn mọ̀ sí Síkírátù Sínúdọ́dọ̀ nínú sinimá ti jẹ́ ìyá alálùbáríkà bí ọmọ rẹ̀ kan ṣoṣo Naomi ṣe ṣe àṣeyege nílé ẹ̀kọ́ gíga yunifásitì ti ìlú Èkó. Katrina Erica Lẹ́kan àti àwọn ọmọlé yòókù jẹ́ ọmọlé táwọn èèyàn ń wá jùlọ lórí ẹ̀rọ Google láìsí àríyànjiyàn bíbí Nàìjíríà jẹ́ ìdíje tí àwọn èèyàn ń wò àti tí wọ́n sì sọ̀rọ̀ nípa rẹ̀ jùlọ káàkiri lórílẹ̀‐èdè pẹ̀lú olólùfẹ́ tó pọ̀ jaburata. Ní ọjọ́ Ọjọ́bọ̀ ni èsì gbéjáde láti ọ̀dọ̀ Google nípa ọmọlé àti olùdíje bíbí Nàìjíríà lockdown tí àwọn èèyàn ń ṣe àgbéyẹ̀wò lórí rẹ̀ jùlọ lórí ẹ̀rọ Google. Erica ti ní àwọn olólùfẹ́ láti Borno àti ìlú Èkó, Lẹ́kan, Àdámáwá, Taraba àti àwọn ìlú mìíràn lórílẹ̀ Nàìjíríà ni wọ́n ń wá orúkọ ìlú ẹ̀rọ Google. Dorothy àwọn èèyàn láti ìlú Kwara ń wá orúkọ rẹ̀. Nengi ó ní àwọn tí wọ́n wá jùlọ lórí ẹ̀rọ Google láti Bayelsa àti Edo. Wọ́n tilẹ̀ jẹ́ wípé ó sì kù ọ̀sẹ̀ díẹ̀ sí kí wọ́n fi parí ìdíje bíbí Nàìjíríà lockdown. Síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ eré ìtàgé ni yóò sì máa fi ojú hàn nínú ilé bíbí Nàìjíríà lockdown ti ọdún yìí. Olórin oníjó àti gbajúmọ̀ pẹ̀lú rap music rẹ̀ arábìnrin Cynthia Morgan tó ti wá di Madrina nísìnyí ti padà sí agbolé amúlùdùn ní àti àwọn olórin. Àwọn èèyàn gbádùn rẹ̀ pẹ̀lú gbogbo agbára àti ohùn ọkùnrin tí ó máa fi ń kọrin rẹ̀ pẹ̀lú àlùjó onírúurú. Ó ṣàlàyé ìdí tí iṣẹ́ orin rẹ̀ fi orí ṣọpọ́n látàrí àìsàn tí ó ṣe tó mú padà lọ sí ìlú rẹ̀ láti ìlú Èkó lọ sí ìlú Benin. Ó ní òun ọ̀ka nǹkan tó wà nínú ìwé ìbánidòwòpọ̀ pẹ̀lú Northside Music tó sì jẹ́ okùnfà bí òun ṣe pàdánù orúkọ ìtàgé òun, Instagram account, royalty àti Vivo account rẹ̀. Gbogbo ìgbìyànjú àti akitiyan òun láti padà sídìí orin kíkọ kò rọrùn rárá tó sì yí kádàrá iṣẹ́ orin kíkọ òun padà. Òṣèré oníṣe Yétúndé Bákàrè yìí sọ̀rọ̀ yìí jáde lẹ́yìn tí ó yí ẹ̀sìn rẹ̀ kúrò láti Mùsùlùmí sí ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Yétúndé Mọ̀dínátù Bákàrè ti fi èròǹgbà ẹ̀ hàn lórí yíyí ẹ̀sìn rẹ̀ padà pẹ̀lú àtẹ̀jíṣẹ́ rẹ̀ lórí Instagram page rẹ̀ lédè Gẹ̀ẹ́sì báyìí wípé I was born and brought up as a Muslim and my Sunnah name is Modinatu, but I am now a Christian for reason best known to me. Lákòótán, ó jẹ́ kó yé gbogbo wa wípé ẹ̀sìn kò ní ṣe pẹ̀lú rẹ̀. Ní báyìí bó ṣe lọ lágbo òṣèlú, òṣì ọmọlẹ̀ kan ṣiṣẹ́ fún mi ni kì í ṣe bàbá àṣàlẹ̀ mi ta ló ṣẹlẹ̀ yìí bí kì í ṣe Eze Iyamo. Ẹ tẹ̀ mí lọ sí ẹ̀ka ìròyìn kí ẹ lè gbọ́ nípa nǹkan tó ṣẹlẹ̀ nípa ti àwọn olóṣèlú nípìnlẹ̀ Edo. Àlùfáà Ọ̀sàgè Eze Iyamo ti kojú ọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó lọ ní ìgboro wípé alága gbogbogbò ti ẹgbẹ́ òṣèlú APC Adam Oshiomhole jẹ́ bàbá ìsàlẹ̀ fún. Eze Iyamo ẹni tó ti díje dupò ní oṣù kẹsàn-án ọdún 2020 ìyún September 19 ní ìpínlẹ̀ Edo gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà. Ìfárígá wípé Oshiomhole ṣiṣẹ́ fún òun ni bí ó tilẹ̀ jẹ́ wípé àríyànjiyàn wáyé láàrin àwọn méjì nígbà kan tẹ́lẹ̀ rí. Níbi tí mo ti jáde wá, Edo Southwest ti ní gómìnà. Mo kò rò pé ó dáa fún dídọ́gba, ó mọ̀dá láti dá ìtàn sílẹ̀. Bẹ́ẹ̀ sì ṣe rí i pé alága tẹ́lẹ̀ rí Adam Oshiomhole ó ṣe dáadáa ní
ipò tí wọ́n fi fún un. Pásítọ̀ Ize Iyamu ló sọ̀rọ̀ wọn yìí nígbà tí wọ́n ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀. Kò sí àmì ìṣáájú nínú ikú flying officer jagunjagun ojú òfurufú Arotile, ṣùgbọ́n ẹ̀rí tó wà nípa ẹni tí wọ́n fi ẹ̀sùn náà kàn, arákùnrin Nehemiah Adéjọ, fún ìpànìyàn tí ó pa, kò sí ìjìyà ní ti ikú fún un. Ó jẹ́ ìfọ̀kànbalẹ̀ ńlá fún àwọn ọ̀rẹ́ àti ìbátan bí 2 sí 3 láàrin àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn nípa ikú Arotile gba òmìnira nílé ẹjọ́ ti ìlú Kaduna. Ìjọba àpapọ̀ sọ pé Nàìjíríà yóò dá àwọn ọkọ̀ òfurufú dúró láti àwọn orílẹ̀-èdè tí ó dí Nàìjíríà lọ́wọ́. Nàìjíríà ti gbé ipò tí ó nira fún àwọn ọkọ̀ òfurufú tí ìlú òkèrè tí ó ń bọ̀ sí Nàìjíríà. Ìjọba àpapọ̀ sọ pé yóò ṣí ojú òpópónà ìrìn àjò ọkọ̀ bàálù òfurufú sílẹ̀ sí àwọn orílẹ̀-èdè mìíràn tí ó ní ìfiarawé gesture kan náà sí orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fún Aviation Adisirika jẹ́ kó di mímọ̀ nínú àpéjọ COVID-19 Task Force. Nàìjíríà yóò ṣí gbàgede rẹ̀ sílẹ̀ fún àwọn ìlú tí ó fàyè gba orílẹ̀-èdè Nàìjíríà bó tilẹ̀ jẹ́ wípé àrùn coronavirus gbóná fẹlifẹli lákòókò ìgbà náà. Ẹ̀yin olólùfẹ́ wa nílé, mo lérò pé gbogbo wa náà ni ẹ ti gbádùn gbogbo àwọn ọ̀kanjọ̀kan ìròyìn tí a mú wá fún yín lọ́jọ́ tí ò ní yìí. Mo kúkú yípadà àtìmítà àmàna Abọ́ládé lèmi jẹ́. Ó kúkú wọn ní ká jẹran pẹ́ lọ́nà àmọ́ òfàfún náà ni kò jẹ́. Ó wá dọjọ́ mìíràn ọjọ́ orí tí wọ́n bá mi pàdé lórí ètò bákan náà. Ire o, dàgbà.